Africa Content TV. Captain Mabo. Captain Mabo. Coach Toha Akulagi Toha Adini Toha Man Salina Along the Arugasa. Speak louder, please. Captain of our rugby club, our coach. Our rugby will find out final. I'm going to play against the Why? State. Àti Ìgbọ̀rí tí ọba kankan ẹ máa lọ pé Nàìjíríà àwọn ilẹ̀ Yíbò àpàdé Haúsá wọn ní South West táwà tí ń operate lágbára ọlọ́ọ̀ ìbí ní public television tó tẹ̀lé council mo mọ sọ nípa Ọ̀yọ́ sọ nípa Èkìtì dáadáa àti ìpọ̀ pé kábíyèsí dáadáa tí bọ́ọ̀lù sílẹ̀ kábíyèsí ayọ̀ wa ní àti oúnjẹ àtàlẹ́ ìgbàlẹ́ wọn ṣe pé ìwò àwọn ní ọba fún ìwò land wọn ní ká extend it gbogbo ọgbẹ́ ẹ̀ta ilé ìjẹ́ kan tí ó wà lórí àti ilé kẹ́ ní ìsìn òfin gbogbo ọdún mẹ́wàá pé abẹ́sẹ̀ kan papọ̀ sọ pé yóò ti gbé tàtà yẹ́sà yóò ti jẹ́ pé ara ìlú náà tó wá pélé kẹ́ tìlú àti nǹkan lágbára Ọlọ́run àti orí tí ń tù alára yóò Ọlọ́run jẹ́ kí àdìbà tó lágbára Ọlọ́run jẹ́ kẹ́kẹ́ fún ọ̀gábẹ́sì lẹ́yìn bàtà dúpẹ́ fún ti bọ́ọ̀lù ẹ̀ ti ń ṣe tipẹ́tipẹ́ ọdún kọ́kọ́ eléyìí tó ti àti ń gbá bọ́ọ̀lù ó post pàtó fúnra wa àmọ́tàrí fúnra aláwọ̀ pàfẹ́lẹ́ yìí ní Ọ̀ṣun state lẹ́yìn Òṣogbo township stadium òṣìlú tó tó rí pàfẹ́lẹ́ yìí nípínlẹ̀ Ọ̀ṣun state ó ti jẹ́ pé tọ́pẹ́ pé àwọn FA state wọ́n ti wọ́n kó wá sí
láti wá wo àtẹ̀mí ìdíkàrà ìpẹ́ ní sẹ́lẹ̀ ìgbà secretary of Kwara State wọn ò mọ tẹ́lẹ̀ sọ ní ọgbẹ́ wọ́n yẹ kí wọ́n bá wọn ṣe ń tẹ̀lé sí bọ́ọ̀lù kábíyèsí lọ́dún ká gbogbo ẹ̀sìnjì ìṣẹ̀gbà ọlọ́run eléyìí a fi ń dáyé lójú gbàgbà ọlọ́run pé yóò tún kókó àfiṣe ní ìjọba ọlọ́run ìjọba ọlọ́run bàbá wa tó jẹ́ alága fún ìgbìmọ̀ ọkùnrin Telu Cup 2023 bàbá wa tí wá Bello wọ́n ní kí n sọ̀rọ̀ pé ká sì dúpẹ́ ká mọ́ pọ̀ ní ọ̀rọ̀ bàbá wa mẹ́fẹ́ láwọn tí ń bọ̀ wọ́n ní àìlera ojú tí wọ́n retí ọmọ tí yóò gbé wọn wọ́n wà sí àríta yín dòkò ká máa ní àǹtó de ẹnìkan tó inú ẹ̀yìn tẹ̀ fi débi ẹjọ́ wá sí débẹ̀ kò mọ̀ tí ń ṣe ni so àwọn náà wọ́n sì dé nǹkan so then ẹni tó ìkọlọ́ra àwọn akọ́ni bá nílẹ̀ wò lọ́wọ́ sojú coaching association àdá fún yín àwọn àti dé nígbà àwọn kò sóyọ ni so kábíyèsí a ṣe traditional kick off báyìí tí a fi ọ̀ká tó ṣe a ní kí a ṣe gbọ́ gbólóhùn àbí méjì kábíyèsí ẹ bá àwọn sọ kábíyèsí. akọ dúpẹ́ lọ́wọ́ náà pé kò tí ìsọba tó ti rẹ̀ ní south west competition dúpẹ́ fún ìlú ọgbọ́n tọ́lọ́run ń sọ lákọ̀ọ́kọ́ fẹ́ kí match commissioner gbogbo referee officials àwọn tí ní mọ gbogbo nípa set-up kìíní yòókù chairman committee everybody mo fi yín púpọ̀ legacy ni a fi ń lélẹ̀ à ń kọ̀ náà ìtàn rẹ̀ ń kọ́ ní Ìwòyí wọ́n bá ná gbé cup lẹ̀ wọ́n kọ́ dá club lẹ̀ bàbá mi ló kọ́ the town planning day Kọ́lá kan ilé ẹ̀mí ẹ lọ́kàn ilé tó ní black tí ló kọ́ dá club nílẹ̀ tán tó ṣe táwọn èèyàn bá gbá bọ̀ tán lè wà náà wá àwa ṣe kéré ńgbà yẹn máa ráwọn èèyàn irú àwọn tán rí kàǹkàǹkà nísìnyí wà kéré lẹ́gbẹ̀ẹ́ wọn gbà yẹn sóò ìyẹn gan ó tún fúnyàn nígbìí pé àwọn ìtàn téèyàn bá lọ́wọ́ bàbá èèyàn tó dẹ̀ yẹn pé òun náà ó kúrò nìbàdàn ó ti ń do better ó kúrò ní Kano as a insurance general manager ó dẹ̀ fi gbogbo ẹ̀ lóun fẹ́ wá tún ìlú ìṣe nígbà yẹn ilé tẹ̀ ń wò mí lọ́hùn yẹn ilé yẹn ló dáa jù ní Ìwó ńgbà yẹn ọba gan láti pè é ọba Bímbọ́lá Ìjẹta wọn láti pè é pé Kọ́lá o ti ń kọ́ ààfin níṣẹ́jú àwọn olóhùn tó ilẹ̀kùn kan wà ń bẹ̀ tán ya ọba sí so ẹ̀dẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run léni nǹkan tí mo fẹ́ sọ fún yín mo kí yín wọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín Prince Dauda Abímbọ́lá náà lọ́mbọ̀ yẹn kábíyèsí high prince kábíyèsí Ọlọ́run ṣe dáadáa ni mo kí yín wọ̀ gbogbo àwọn tó jẹ́ officials tí wọ́n jẹ́ kí eléyìí wà successful aláàjì tèmi dà gbogbo àwọn tó jẹ́ kí competition yìí kó wà successful láti bẹ̀rẹ̀ mo kí yín wọ̀ ọ̀pọ̀ ìtàn tí mo sọ nípa bàbá mi high prince Kọ́lá kan àwọn mọ̀ nípa ẹ̀dá yẹn tó àwọn play àwọn play gbà nǹkan tí mo kàn fẹ́ sọ fún wa ní kẹ́ẹ̀ẹ́ ìwọ tí o bá láìkí tí rẹfí bá ṣe ní sùúrù àfẹ́ ìjà nínú tó bá ti jà you are disqualified ẹ̀kẹ́ ń kálukú ó jẹ́ pé discipline àwa ò kí ń rí mi kí n dá sí jàgídíjàgan ẹ̀ẹ́dẹ̀ rí mi kí n sọ pé mo lọ join ẹgbẹ́ nítorí àwọn ẹgbẹ́ yẹn ló ń fa cultism
ní ẹgbẹ́ kankan tí mo join ẹgbẹ́ ògbóni ẹgbẹ́ kìíní nítorí pé mo rí pé ẹgbẹ́ yẹn gangan ni the root of cultism. Tí n bá wá rí cultist báwo ni mi ṣe máa ṣe control ẹ̀, báwo máa ṣe sọ fún mi pé kó má ṣe òun náà ní náwó sí mi pé èmi gan wà nù pé bàbá ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ court. So gbogbo nǹkan tá a ti ṣe láti jẹ́ kí àlàáfíà kó máa jọba á dé tí ń pé àlàáfíà ti wà nílẹ̀ ẹ̀rọ àlàáfíà yẹn náà ti ṣíṣe ìfẹ́ pẹ̀lú ra wa òun ni mo fi sọ pé competition yìí owó tí mo tá a fi ṣe ní tí mo lè lọ fi máa jẹun kábíyèsí èmi gan lè fi máa gbafẹ́ mo sọ pé mo ń fẹ́ kí ìfẹ́ ó wà láàrin àwọn ọmọ wa ẹ gbá bọ́ọ̀lù yìí pẹ̀lú ìfẹ́ ni kò sí ẹ má jà ẹ má tàwọn sí ẹ ní respect àwọn referee àwọn officials respect wọn ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì jà nítorí pé ẹnìkan lose ẹnìkan ìfẹ́ ní kẹ́ fi ṣe ẹ jẹ́ ká fi àpẹẹrẹ lélẹ̀ á dáa fún yín o á ṣàṣeyọrí lélẹ̀. ẹ tẹ position. Okay, Alan. Bọ́ọ̀lù kọ́. Wọ́n ti ń kí náà láyọ̀. Sorry. Rapid, ẹgbẹ́ sí rapid. Officer. Tó ṣẹlẹ̀ lónìí ó jẹ́ nǹkan tí a ṣe é fún àwọn tó ti pẹ́ tí mi ò sì rí kó tí ìṣẹ̀lẹ̀ nínú àkàlẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹlẹ́ẹ̀kejì ni pé èyí tó ń bá ìlú Ìwó yìí tẹ́lẹ̀ka jẹ̀ka àrà ọ̀tún gbogbo ìgbà òun sì ni ẹni tó bá wo Oluwo Stadium nígbà tó di pé láti LA Commercial Modern School Methodist High School àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn àmọ́ a dúpẹ́ wípé mo dé ìṣẹ̀lẹ̀ tí ọ̀gá tí wọ́n ti ká àti ọmọ adájọ́ bàbá wa Olúwo ló ń jẹ́ wípé kírìírí wọn ìfẹ́ wọn kí àti ìdàgbà tó ń ká wọn lójú tójú dẹ̀ ń ká wọn kí àwọn máa wò náà kí wọ́n ga kí wò náà ò sì ga ẹ rí i pé Empire Day tí wọ́n máa ń jọ sí àfojúsùn rèé pé you have to dream very high lẹ́ni ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ wọ́n wá nígbà tó wọ́n Oluwo Stadium ó ní òun dùn
láti Iléṣà ó lè gbá bọ́ọ̀lù ló wò ó nígbà tó wò ó wo Facebook tó wò ó tọ́lá lórí Stadium àti edwin tó rí ní báyìí ló ṣe ìwọlé mà láì fi ṣe àsọrédè bó ti yẹ kó rí náà nítorí pé ipò oṣù ẹsẹ̀ hù bàbá wa olóògbé ni bàbá ọba ọmọọba Kọ́lá Àkànbí kọ́lọ́ máa ń ṣe fún ìsìnkú fún ìtàn tí wọ́n fi palẹ̀ bàbá wa Olúwo wọn tuntun wá láti gbára wájú ìsìnkú nínú ìtàn bọ́ọ̀lù ní òwò bàbá wa ọmọọba Kọ́lá Àkànbí àwọn lẹni àkọ́kọ́ kọ́kọ́ bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù kalẹ̀ lórúkọ iléeṣẹ́ ìjọba when he raised the town planner football club in 1980. Ó sì jẹ́ wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà rí wọ́n á ṣe bẹ̀bẹ̀ wọ́n gba àwọn èèyàn ṣiṣẹ́ lálẹ́ fi ìtàn balẹ̀ àwa mọ̀ wípé ìdarí nígbà yẹn kékeré lórí máa dé ní ìgbẹ́ jẹ́ pé bàbá wa ló ń ṣe nínú òkùnkùn ẹ̀gbọ́n wọn jáde àwọn àfáà ní iná a máa gbé iná bá bínú lọ́nà òkè náà bọ̀ iná ló bí iná yìí àbíjọ́ tó kọ bàbá wa lónìí tẹ́ẹ̀tẹ́ ká mọ̀ kó fi ààrẹ lójú tọ̀ àwa rọ ẹ̀yin àbúrò wa ẹ̀yin ọmọ wa akínpẹ́ kú oríire nítorí pé ẹ̀yin ní ìfẹ́ ẹ̀ má dàbí má kẹ́ máa gbé fún ìgbìmọ̀ bàbá Olúwo má jẹ́ kí ní ìlú rẹ̀ ẹ̀ ní máa jókòó ní òrùn ìran bọ́ọ̀lù mọ́ bàbá Olúwo ló jẹ́ kó rí bẹ́ẹ̀ a fẹ́ gbá bọ́ọ̀lù aparí ẹ̀ kò sẹ́bùn tó dojú bàbá Olúwo ló jẹ́ kó rí bẹ́ẹ̀ àti wípé kárí ọba aláyé kó gbé ife lẹ̀ fún kíkọ́ àtẹ̀kùn tó dojú edition of football in the stadium is the first time ever. Àwa rọ ẹ̀yin tí ẹ wá fẹ́ máa kópa bí àbáwá ṣe wọ́n ti wọ ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí wọ́n kábàámọ̀ wípé àwọn tó jẹyẹ ìka yìí àbójútó ní pé kó lè mú ẹ̀yin tí ẹ dángájá tẹ̀sùn jù Nàìjíríà tẹ̀sùn jù àgbáyé lẹ́yìn wá ọ̀la lásìkò bàbá náà tó lè la rí ọmọ òun tí ó kópa ń wọ́pọ̀ ní ọjà 17 àríwá yàgbá sílọ́ọ̀tì orí eléyìí ìpadà dáadáa ló kọ gbogbo àwọn alólùfẹ́ gbọ́dọ̀ láfẹsẹ̀gbá ní pàtàkì jùlọ ìdárayá lápapọ̀ àti bàbá wa Olúwo a máa sọ pé a ní bàbá kan. Bàbá rà ló mọ ìyọ̀ ní bàbá.